Àgbẹ̀dóyà o, àsùnléóyà, àfẹ̀dóyà o, àkàdóyà. Bọ́mọ tó lọ́kọ ó yẹ ó ní, bọ́mọ tó lájà ó yẹ ó ní. Ìgbára là ń kúra o, èyí ojú ọmọ lọ́wọ́ òbí tó. Wá lọ ṣe ìyá ọmọ, wá lọ ṣàyà ọkọ. Ọmú ìyá òmù ti tó, wá lọ fọmú fọmọ, wá lọ máa fọkọ lọ́mú. Àlọ́dóyà o, àbọ̀dóyà, àfúnidóyà o, àjìdóyà, kékun ilé kó bọ̀ o, kó bọ̀ kó sọ fún toko. Àbẹ̀dóyà, àlọ́dóyà o. Ọ̀bùn tún rè ní ọkọ, ọ̀bùn tún rè ní ọkọ, ó sọ wọ̀wọ̀, ó sọ ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀, ó sọ. Àtiwájú dóore lọ́kọ, àtẹ̀yìn dóore lọ́kọ, àkúnlẹ̀ dóore lọ́kọ, àjíǹde dóore lọ́kọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lọ́kọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lọ́kọ, ó bá bọ̀ àbíró, bá bọ̀ àbíyé. Alága dóore lọ́kọ, ó bí sùn, ó bí wálẹ̀ o. Òbòrè ayọ́nú sóko àgbàtọ̀ dúró, wá fínú ṣòye ẹ̀yìn rẹ̀ apọ́mọpọ̀, òkọ̀ kò ní dorí kọ́ lẹ́nu òbò. Mọ́yàn lọ́gbọ́bò lọ má gbàgbé ìwà, má jòbò rẹ̀ oṣù tó dèrè alẹ́. Díẹ̀ ló jẹ́ inú oko dídó ṣe kókó, òun ló mú ní rojú rè ọkọ. Alátẹ̀dóre lọ́kọ, àjídóre lọ́kọ, àsùndóre lọ́kọ, àdúró dóore lọ́kọ, àjòkó dóore lọ́kọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lọ́kọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lọ́kọ, onírògùn eléyìí nílé ọkọ ṣàmì àdúrà. Alága dóore lọ́kọ, ó bí ọba ó tún bí àfọ̀bàjẹ́. Aláfẹ́ dóore lọ́kọ, kíkà tí ẹ ti tẹ òní mẹ́ni oníkàbá òṣèré ilé ọkọ, òní nìkan gbénú lé bí ẹranko. Ọmọ ìwọ nídìí aládìwà rí pé rán níṣẹ́. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbénú odò, kì í gbénú odò kò má ṣàbíyamọ. A ọ̀bùn tún rè lé ọkọ, aládóre lé ọkọ, aládóre lé ọkọ, àmúdóre lé ọkọ, àjẹdóre lé ọkọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lọ́kọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lọ́kọ, orí rẹ̀ àpérè òwe Èdùmàrè kó máa sì hàn re. Alága dóore lọ́kọ, ẹlẹ́dàá ayẹyẹ rẹ̀ kó má dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Aláfẹ́ dóore lọ́kọ, àgàdóore lọ́kọ, àgàdóore lọ́kọ, aláfẹ́ dóore lọ́kọ, alájì dóore lọ́kọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ayọ̀. Alága dóore lọ́kọ, mo fọlọ́run sọ ẹ̀ ó kúnlẹ̀ ògo. Alága dóore lọ́kọ, ó mú lọ gbogbo lọ ò má gbàgbé wa. Alága dóore lọ́kọ, má má jòkó rẹ̀ oṣù bó bá dèrè alẹ́. Aláfẹ́ dóore lọ́kọ, ó mú lọ. Ẹ jẹ́ n play orin mi fún yín. Ní yẹ ká máa rán wa létí orin tó ń bọ̀, ká kàn máa play ẹ̀ lẹ́ǹkankan. Ẹ káàárọ̀. Àwọn bíi Ṣákírù.
ti rí wọn ya fèrèsé. Omi ẹ̀pọ̀ rẹ̀ o. Omi ẹ̀pọ̀. Olúwa tó yìnbó rí wọn nà pápá bòrà o. Omi ẹ̀pọ̀ rẹ̀ o. Omi ẹ̀pọ̀. Ìyábọ̀ mojú torí wọn lọ sùn padà. Omi ẹ̀pọ̀. Lọ́sùn ẹ̀pọ̀ rẹ̀ o. Omi ẹ̀pọ̀. Bàbá ti bímọ wọn kì í tọ́jú ọmọ. Aṣọ sáńdò lásán. ẹ jẹ́ mi fẹ́ play ẹ̀ fún yín. Mi fẹ́ play ẹ̀ tán. Jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ yòókù tó bá jáde. Ẹ kú lẹ́nà kára lé o, ẹ máa kó èrò ọ̀nà láńkérò ọ̀nà akọ́dá oko aṣẹ̀dá òpó ìbàrẹ̀ ni mo ṣe ẹ káàárọ̀ ṣé dandan ni mo bá yín ẹ kú déédéé wò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí mo gbé jáde láàárọ̀ nípa àwọn single parent ẹlòmíì ti yarí ẹ máa try láti máa gbọ́ ọ̀rọ̀ mi yé pẹ̀lú bí mo ṣe yànyàn náà pé mi ò bá àwọn opó wí àwọn kan sì sọ pé àwa opó ń kọ́ àwọn kan sì sọ pé kò ṣe gbogbo single parent tó bá ní nǹkan majority ní tẹ́ máa ń ṣe nìyẹn àwọn single parent tó dùn láti dojú àwọn single parent tí wọ́n ti dàgbà because àwọn tó ti jẹ́ 50 and above àwọn go ò fẹ́ fẹ́ àwọn náà fẹ́ gbádùn ara wọn ni òun ló fi dàbẹ́ ni pé wọn ò kí ń mind ẹni tó bá kéré sí wọn torí wọ́n fẹ́ gbádùn ara wọn ni wọ́n ti tọ́mọ dórí tó bá ti rú àwọn yẹn gọ́ bá tiẹ̀ ń wá ọkùnrin tó máa lè add value sí ayé ara wọn náà máa wá but ẹ̀yin tẹ́ ẹ sì ní wóróbo àwọn ọmọ kéékèèké èròǹgbà nu yín ò dáa èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ nu yín ò dáa ó ní mo ṣe sọ wípé Ọlọ́run ò ní jẹ́ kẹ́yin ọkùnrin rí ogun bèbè tó máa fi sínú ìgbèkùn gbogbo àwọn bèbè tó máa mú oko yín tó máa sọ oko yín di tẹ́ṣọ́ gbogbo àwọn bèbè gbogbo àwọn àìkáyámátá tí ò ní jẹ́ kẹ́ ẹ ní lọ síwájú tí ò ní jẹ́ kókó yín ṣiṣẹ́ ń bò mí Ọlọ́run Olódùmarè á bá wa ṣẹ́gun ẹ̀ ó ní mo ṣe sọ pé wo ọkùnrin ọmọ tó bá ti mọ̀ rí má do pẹ̀lú bèbè tí mò ń ta máa ń sọ fọ́pọ̀lọpọ̀ pé má lò fọ́kọ lọ́kọ ọkọ ẹni and káyámátá yàtọ̀ sí bèbè tó jẹ́ wípé tọkùnrin bá ti lò báyìí okó ẹ̀ ò ní lè ṣiṣẹ́ mọ́ níbòmí Ọlọ́run ní jẹ́ kémi bá wọn ṣerú ẹ̀ pé bèbè tí ọkọ okó òfin ní lè ṣiṣẹ́ ń gbòmí tọkùnrin bá ti lu ọ̀pọ̀lọpọ̀ bèbè okó wọn ò kí lè ṣiṣẹ́ ń gbòmí gbogbo ẹ̀mí bèbè tí ń fi okó yín sínú ìgbèkùn gbogbo àwọn ẹ̀mí bèbè tó máa sọ okó yín di tẹ́ṣọ́ Ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run Olódùmarè òṣà òkè á bá mi fi ogun á bá mi fọ́ká àwọn single parent ọmọ wọn sì kéré in tó lè mú wọn tí wọ́n fi kúrò ní ọ̀dọ̀ ọkọ wọn èmi ò tiẹ̀ fẹ́ gbọ́ pé ó bí ọmọ mẹ́rin ó jókòó síbi kan ó bí ọmọ mẹ́rin
lẹ́yìn ọmọ mẹ́rin kì í ṣe pé bí àwọn ọmọ yẹn ti dàgbà o àwọn ọmọ kéékèèké ó jókòó pé wọ́n léra wọn ó wá mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó kó kúrò láì jẹ́ pé bóyá ẹni tó bá ń lù ẹ́ kò lè bẹ̀rẹ̀ sí ní lù ẹ́ látòrí orí ọmọ kẹrin á ti bẹ̀rẹ̀ látọmọ àkọ́kọ́ in tó bá lè mú ẹ kó jókòó kó bí ọmọ mẹ́rin síbì kan tí ọmọ yẹn ò tí ì dàgbà tó sì rí wóróbo kò sóbì ọkùnrin kankan tó lè manage ẹ tó bá lọ kò sí tó bá kúrò lẹ́yìn ọmọ kan tó kúrò lẹ́yìn bí ó wà nínú oyún ìkejì fáìn á sì gbọ̀bọ ọmọ mẹ́ta ọmọ mẹ́rin àwọn ọmọ yẹn ò dẹ̀ tí ì dàgbà pé bóyá o fara tí wọ́n dàgbà wọ́n sì ìwúrò obo kó kúrò ńbẹ̀ kò sọ́kùnrin kankan tó lè manage o ò lè fẹ́ angel kò sí kò sọ́kùnrin kankan tó lè manage marriage ọkùnrin tó bá lọ bá ọ̀ràn ló lọ kó sí lọ́rùn ọkùnrin tó bá lọ bá wàhálà ló lọ kó sí lọ́rùn àna ọ̀pọ̀lọpọ̀ kò dẹ̀ sí ọkùnrin kankan tó lè jọ ẹ́ lójú gẹ́gẹ́ bí obìnrin tó bá ẹ jẹ́ kájọ ṣe mathematics yẹn fúnra wa ó ní ọmọ mẹ́rin pẹ̀lú ọkùnrin kan àwọn ọmọ yẹn ò tí ì dàgbà wọ́n sì rí kóróbo wóróbo ó dẹ̀ kó kúrò ńbẹ̀ ọkùnrin wo ló fẹ́ lọ bá tó máa jẹ́ angel in tí ò bá ti lè mú ẹ bákan méjì ni tó bá ti mọ̀ pé ẹni tó ń fẹ́ kò ṣe ẹni tó gbádùn nígbà tó bá ti bí kíní bí kejì ni kò ti pàṣẹ fúnjà lọ pé ó jókòó síbẹ̀ ó bí mẹ́rin irú obìnrin tó wá sọ̀rọ̀ lánàá sí àmọ́ àwọn èèyàn tó ti pè mí lórí ẹ̀ lẹ́yìn ọmọ mẹ́fà ẹ̀rí pé obìnrin yẹn sọ̀rọ̀ yẹn kò rọ́rọ̀ yẹn sọ because o establish wípé ọkùnrin Ọlọ́run á máa ṣàánú yín o mo ń sọ fún yín pé kẹ́ máa tọ́jú ara yín ẹ máa tọ́jú ara yín mi ní kẹ́ máa tọ́jú ọmọ ìtọ́jú ara yín gan ṣe ẹ má para yín nítorí ọmọ kọ̀ọ̀kan torí kò dájú pọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ para yín lórí ọmọ kan máa rántí yín tó bá yá ọ̀pọ̀lọpọ̀ ìyá mi gan mo rántí ẹ kábẹ̀lẹ̀ tí bàbá ẹ má para yín because nígbà tóbìnrin yẹn sọ wípé ọkùnrin yìí ń ta òkìrìkà ó dẹ̀ sanwó school ó establish pé ọkùnrin yẹn sanwó school àwọn ọmọ márùn-ún nínú ọmọ mẹ́fà ẹyọkọ ti kú ó establish wípé ọkùnrin yìí kò gbúdọ̀ gbọ́ pé òun fi owó ẹ̀ ṣe nǹkan fún àwọn ọmọ ẹ̀ toró sọ pé òun ò fẹ́ràn ìrègùn àti establish pé ọkùnrin yẹn wà responsible ó ń look after àwọn ọmọ ẹ̀ ṣérú ọkùnrin yẹn ló yẹ kó máa jáde nínú ẹnu obìnrin pé ọkùnrin yẹn ń jìyà ń sìn tẹ́mi bá rírú ọkùnrin ṣe bẹ́ẹ̀ fẹ́ mi ìfẹ́ mọ nǹkan tó ṣe máa dúró tì pé kíyà má jẹ́ fífẹ́ ni mi ò nífẹ̀ẹ́ mọ́ bẹ́ẹ̀ kò ní lè gba ẹnu mi pé ó ń jẹ̀yà nísìn nígbà tí ọkùnrin bẹ́ẹ̀ tọ́ ọmọ mẹ́fà tó dẹ̀ sọ ìyọkọ̀ kú ó sanwó school ọmọ márùn-ún ó establish pé ó sanwó school ọmọ márùn-ún ó dẹ̀ establish pé ó sọ wípé ò gbúdọ̀ ná kọ́bọ̀ ẹ tó o bá náwó ẹ wàhálà ni ó tún wá ń sọ pé ọkùnrin yẹn náà ń jìyà ń sìn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ṣe gbogbo nǹkan tí ọkùnrin yẹn ṣe gbogbo àwọn tó dẹ̀ ń ta òkìrìkà gbogbo ibo ṣe dúró sí àwọn ọmọ yẹn tó tọ́jú àwọn ọmọ yẹn ṣé adẹ̀ ti gbàgbé náà nìyẹn ṣé adẹ̀ ti gbàgbé náà nìyẹn tí ọkùnrin tó bá lè dúró bẹ́ẹ̀ yẹn tó gbé ọmọ márùn tó bẹ́ẹ̀ tọ́jú ọmọ márùn mi sọ pé ó dáa kọkùnrin lu obìnrin mi dẹ̀ sọ pé ó dáa kí ọkùnrin kó treat obìnrin bí ọmọ ọ̀dọ̀ bọ̀ wàá wọlá wípé ó lè má fẹ́ mọ́ kì í ṣe dandan ni kò fẹ́ ṣùgbọ́n kò gbúdọ̀ wà in position láti máa sọ pé ó ń jìyà ń sìn tó o dẹ̀ wà in a better place tó o dẹ̀ lè help ẹ̀ lọ́kùnrin tó jẹ́ wípé ó bẹ́ẹ̀ gbọ́ bùkátà àwọn ọmọ márùn-ún ó bẹ́ẹ̀ sanwó school àwọn ọmọ márùn-ún ó sọ wípé kò ní fẹ́ kó o ná owó ẹ lórí àwọn ọmọ yẹn ó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe lórí àwọn ọmọ ẹ̀ kò wá sí nǹkan kan wá dápá tó bá jẹ́ mi ni tó bá nǹkan tẹ̀yìn ọkùnrin fi máa jí kúrò nínú oorun yín ẹ jí kúrò nínú oorun yín ọjọ́ alẹ́ ṣe rí ìgbà àárọ̀ ìgbà ọ̀sán yín èyí tó bá níyàwó lé ẹ̀yin àtìyàwó yín ni ẹ̀yin àtìyàwó yín ni ẹ máa sanwó school ẹ máa sanwó lé ìyàwó yín á dúró kódà nígbà yẹn gan bó bá travel kò lè lọ́jọ́ méjì lọ ọjọ́ alẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin nìkan lẹ máa dá lò ẹ̀yin àtẹlẹ́dàá yín àti ọgbọ́n tẹ́ ẹ bá dá torí obìnrin tó àwọn ọmọ ẹ wà lábúrò tó ń bímọ kò ní fiẹ́lẹ̀ láti má lọ tọ́jú àwọn ọmọ ẹ ìgbà àárọ̀ ìgbà ọ̀sán yín ìgbà yẹn ìyàwó ọjọ́ alẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa dá lò torí ẹ máa palẹ̀ mọ́ ọjọ́ alẹ́ yín sílẹ̀ ẹ máa palẹ̀ mọ́ ọjọ́ alẹ́ yín sílẹ̀
ẹ máa tọ́jú ọjọ́ alẹ́ yín sílẹ̀ ẹ lọ máa ní plan B ipe bó bá ṣe é ṣe tó bá rí báyìí ọ̀nà báyìí ni mo máa gbà ẹ má jẹ́ ó bá yín láàbò ẹ má jẹ́ kó bá yín láàbò ẹ má jẹ́ ó bá yín lójijì nítorí gbogbo wàhálà tẹ́ ń fi àárọ̀ ṣe bẹ́ ṣe tọ́jú ọmọ tẹ́ ń tọ́jú ilé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ nígbà ó bá dọjọ́ alẹ́ agbára yẹn ò ní sí mọ́ ń tá bá ń jẹ lẹ́nu la mọ̀ obìnrin ò ní fi ọmọ ẹ̀ sílẹ̀ kó wà lórí ìbùlẹ̀ àìsàn kí ọmọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ àbí kọ́ ọmọ ẹ̀ wà níbì kan obìnrin ò ní fi ọmọ ẹ̀ sílẹ̀ kó lò ó máa pe àwọn fámìlì ẹni pé ẹ wò ẹjọ́ ẹ wá bá mi ẹ wá gbé ó tiẹ̀ ti sú mi o mo ṣe ń sọ wípé ìwọ tó o bá ní fámìlì tó bá jẹ́ kí obìnrin kan kọ̀ yẹn sí fámìlì ayé ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nìyẹn tó bá ń plan ọjọ́ alẹ́ tó ro ọjọ́ alẹ́ lẹ̀ from time to time wàá mọ̀ pé fámìlì ẹ̀ ń láti mú ní kókó tó bá ti rí obìnrin tó ti sọ fún ẹ pé ìyá ẹ àwọn fámìlì ẹ ò ti náwó jù kódà kó máa bú fámìlì ẹ kò lẹ́tọ̀ọ́ sọ́nu obìnrin láti bẹ bú fámìlì ẹ obìnrin tó bá ti encourage láti bú fámìlì ẹ obìnrin tó bá ti encourage láti má jẹ́ kí àwọn àbúrò ẹ wálé obìnrin tó bá ti encourage láti má jẹ́ kó fún àwọn èèyàn ní nǹkan àbí kó ṣe nǹkan síta ọjọ́ alẹ́ tó ń bẹ plan ò dá o àìfàìmọ̀ kó má jẹ́ pé pò àti kátẹ́tà ló máa pa ẹ́ lọ́jọ́ alẹ́ obìnrin ò ní fi ẹ́ sílẹ̀ kò ní fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀ kó wá sọ wípé ìwọ ń ṣàìsàn ó máa dúró ó máa sọ àwọn ọmọ ó lè wá lọ sọ́dọ̀ àwọn ọmọ kó make àwọn ọmọ yẹn comfortable kó padà wá bá ẹ bọ̀ tó bá máa lọ ó máa fà ilé àwọn the same family tí ò jẹ́ kó look after the same family tí ò jẹ́ kó gbọ́ tí wọn ló máa fà ilé wọn lọ́wọ́ pé mò ń lọ ẹ bá mi mójútó bùrọ̀dá yín má gbàgbé obìnrin ò ní fi family ẹ̀ ṣeré láyéláyé ẹ ti rí ibi tí family obìnrin ti ń bọ̀ nílé rí ìgbà míì gan lè má sọ fọ́kọ bẹ̀yìn gbà tí family tí ẹ bá ń bọ̀ wàá máa gbọ́ ó yẹ kó sọ fún wa kán tó wà náà wọn kò lè wá sílé mi mélòó ló sọ fún wọ wípé ìyá òun ń bọ̀ nílé gẹ́gẹ́ bí ọkọ mélòó ló take permission lọ́wọ́ ẹ pé àbúrò òun ń bọ̀ nílé kí ni wá ní nígbà tí ò take permission lọ nígbà ó bá di ti yín ni wàá máa gbọ́ èwo ni mọ́mí ti ní input sí irú ọ̀rọ̀ yìí jù mọ́mí ti ṣe kinní kan ẹ wá dé wá jẹ́ kí n sọ nǹkan kan fún yín ẹ lè yọ ti family pàápàá ti ìyá àti bàbá àti àwọn kan tí ọkọ ẹ bá dàgbà ó lè yọ wọn totally kan má dá sínú ọ̀rọ̀ ìgbéyàwó ẹ kò ṣeé ṣe obìnrin tó bá ti sọ bẹ́ẹ̀ ó fẹ́ mú orí ọkùnrin yẹn ó fẹ́ mú báyìí ni ó fẹ́ bà yí ọkùnrin yẹn jẹ́ input bó ṣe máa dá sí ló ní wọ́n láti dá sí kó má pa family lára kó má pa ìgbéyàwó yẹn lára bẹ́ẹ̀ ó lè sọ wípé nítorí pé ó ti fẹ́ ọkùnrin ó dẹ̀ ti fà jáde totally lọ́dọ̀ àwọn family ẹ̀ wọn ò ní input kò possible tó bá ti ṣe bẹ́ẹ̀ ó fẹ́ mú ọkùnrin yẹn sá ojú alámọ̀ òtó ó fẹ́ mú ọkùnrin yẹn sí abíyá ni you cannot say that kí ni input wọn nínú ẹ̀ ló matter kí ni nǹkan tó sọ torí àwọn nǹkan míì wà tó yẹ pé ẹ nílè dáyanjú ẹ̀ ẹ gbàgbé gbogbo ràkà tí àwọn lè bọ́ síta àwọn ọ̀rọ̀ míì wà tẹ́ ẹ lè dáyanjú tó jẹ́ wípé ẹ máa rò pé ẹ yanjú ẹ ní ṣùgbọ́n ẹ ń kì mọ́lẹ̀ ẹ ń pa mọ́ra kí ló fà táwọn ọkọ àtìyàwó mi máa lọ sọ́dọ̀ pásítọ̀ wọn ẹ máa rò pé ẹ ń parí ẹ ni bọ̀ ẹ ń kì mọ́ra ni ẹ ń kì mọ́lẹ̀ ni ìjọ tó bá máa boomerang ẹ gba òní bóró mọ́ bọ̀ nígbà míì ẹ máa ní ìdáwọn tó lè sọjú abẹ́ ń kó ẹ máa ní ìdáwọn tó lè dá tẹrọfẹrọ tó lè dá tèròférò ẹ máa ní ìdáwọn tó lè sọ òótọ́ kókódóró ọ̀rọ̀ fún ìyàwó tó lè sọ òkódóró ọ̀rọ̀ fún ọkọ bọ̀tẹ́ bá ní pé gbogbo nǹkan tó bá lè ẹ yanjú lọ́rọ̀ ara yín kí nítorí pé fíìpọ̀ ló máa mú ilé yín tà òun ló máa padà tún lé yín ká torí ìjọ tí kinní yẹn bá máa boomerang aṣọ ẹ̀yin méjèèjì lọ́wọ́ òun ló fi máa ń fàtẹ́ pé gbà tó bá scatter tán àwọn èèyàn máa bèrè pé báwo lẹ ṣe látijọ́ yẹ ìdẹ̀bù wá gbọ́ a ní àfẹ́ sọ síta ni the fact pé o fẹ́ ọkùnrin torí mo rí àwọn tó send the voice note sí mi tí wọ́n sọ fún mi wípé ìyá ọkọ àwọn ló dá lérú ìyá ọkọ àwọn ni ò jẹ́ èmi ò ní problem yẹn rí láyé mi o wàláì mi ò ní problem yẹn rí láyé mi nítorí wípé ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ tí àbúrò Ọlámi àtàwọn fámílì Ọlámi bá mi sọ òun ló soul mi jù láyé
I'm telling you, mi ò ní problem yẹn rí láyé mi because tó o bá fẹ́ ọkùnrin wàá fẹ́ tilétilé àtìrántìrán ẹ̀. Tó nǹkan tí ò bá ti lè mú ẹ kó o kọ ìyá tó bí ẹ lọ́mọ, kó o kọ bàbá tó bí ẹ lọ́mọ, tó o dẹ̀ accommodate wọn tí kò dẹ̀ ṣe gbogbo nǹkan tó ṣe ló pọ́n ẹ lé ló like. Kí ló dé tẹ́ kí fẹ́ rí family gbogbo obìnrin tó bá ti fẹ́ máa drag àbó fẹ́ máa severe family ọkọ ẹ̀ kúrò lára family, ó máa padà fi gígbá ọkọ yẹn lórí ni. Ó máa padà fi gígbá ọkọ yẹn lórí ni. Ó máa fara balẹ̀. Ṣé mo pé ẹ̀yin obìnrin tẹ́ wà ńbí náà, ẹ̀yin náà máa bímọ ọkùnrin. Ẹ má jẹ́ kọ́rọ̀ mi níyín lára torí pé ẹ wà nílé ọkọ anything. Ẹ̀yin náà máa bímọ ọkùnrin, ẹ dẹ̀ ní fẹ́ kíyàwó ọmọ yín ọkùnrin kó ṣe yín bẹ́ẹ̀. Ẹ ní fẹ́ kíyàwó ọmọ yín ọkùnrin kó nítorí pé òun ti fẹ́ ọmọ yín o, òun ti gbà tán, kò gbọdọ̀ ní connection pẹ̀lú yín mọ́. Ẹ ní fẹ́ àwọn input wo ni àwọn family fẹ́ fi sí ló matter. Be o lè sọ o lè kó tí wọn kéré because àwọn náà mọ ìrìn àjò ọkọ ẹ. Àwọn náà mọ ìṣẹ̀dálẹ̀. Àwọn náà mọ bó ṣe tọ́. Àwọn nǹkan mi wà gan tí ẹ pé ìwọ go mọ̀ ń pa ẹ̀. But nígbà tó bá yẹ pé o tún wá ti fẹ́ ọkọ, o wá fi guard sí pé mo ti fẹ́, ó ti di tèmi. Family or no family, I don't want to see it. Oh, lè gbádùn ọkọ yẹn. Oh, lè nírọ̀rùn nínú ilé ọkọ yẹn má padà túká ni. Torí òun fẹ́ kí o dùn ọkọ tó o fẹ́ kó gbàgbé orísun ẹ̀. Ẹ máa gbẹ. Lẹ́nu wípé kó o máa kórè àbílì, kó o mọ bó ṣe máa carry àwọn especially your mother-in-law and your father-in-law along. Àti àwọn àbúrò tó dàgbà pẹ̀lú ọkọ ẹ̀. Ó ṣe ṣe nígbà míì. Ó ṣe ṣe nígbà míì kó jẹ́ wípé àwọn àbúrò gan lè máa jowú pé ó fẹ́ gba ọmọ àwọn, ó fẹ́ gba ẹ̀gbọ́n àwọn lọ́wọ́ àwọn nǹkan kan. Ìwọ ló máa mọ ọgbọ́n tó máa fi ṣe. But wípé this mentality tẹ́ ní ìyá ọkọ mi ló dá lé mi rú, ìyá ọkọ mi tí ó ṣe kíní kan, mi ìyá ọkọ mi nǹkan kan. I'm telling you kò lè ọkùnrin torí ẹ̀ bá ti burú ló máa jẹ́ kí obìnrin kan twist ìgbésí ayé ẹ̀ kó gbà kúrò lọ́wọ́ àwọn family. I'm telling you. Ìyẹn ò wá mí pé ò ní respect ìyàwó ẹ o. Ìyẹn ò mí pé ìyàwó ẹ ò ní níṣe o. But ìyàwó ẹ níṣe tiẹ̀ lọ́tọ̀. Àwọn family ẹ náà máa níṣe. Mo ń gbọ́ nǹkan kan lọ́dọ̀ Ìkẹrẹ Anóòbí láàárọ̀ yìí. Ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa sọ pé wọn ò ṣàánú yín, àwọn èèyàn assist yín. Àyàn mélòó ni wọ́n ti assist? Ìwọ gẹ́gẹ́ bí ìyàwó, ẹ̀yin family mélòó ló ti kọ sí ọkọ ẹ? Family mélòó ló ń bọ̀ wá rí ọkọ ẹ tó ti block tó jẹ́ kó rí ọkọ ẹ nítorí selfish interest ti ẹ, nítorí selfishness. Family mélòó lọkọ ẹ ń ṣàánú fún tó ti dáwọ́ bò pé irọ́ kò gbọdọ̀ ní access ọkọ ẹ mọ́ nítorí selfishness. Báwo ló ṣe fẹ́ kọ́ lọ́n ṣíjú àánú wò ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ yín ọkùnrin tẹ́ ẹ bá ti mú báyìí tẹ́ ń kẹ́yìn ẹ̀ sí family tẹ́ ìmí àti ẹ̀ tún mú kúrò lójú ọlọ́mọ, á mú lọ sójú ọlọ́mọ òtó. Á gbé ọkọ ẹ̀ kúrò níbi tí family ti lè ní access sí rárá. So that tó bá fẹ́ fi gbóngbò lù lórí kò ní lè, wọ́n á jìnà sí, wọn ò ní lè rí. Wọn ò ní lè rí, á jìnà sí. Mo mọ̀ pé ẹ ní like nǹkan tí mo ń sọ yìí. Àmọ́ mo fún yín ní free hand. Ẹ lọ wádìí mi. Kẹ́ lọ béèrè ìwà mi pẹ̀lú àwọn àyàndá family. Ẹ lọ béèrè, ẹ lọ wádìí mi bẹ́ẹ̀. Ẹ wádìí mi lẹ́ pẹ̀lú àwọn Ọlámi family. Ẹ lọ wádìí mi, mo fún yín ní chance, ẹ lọ béèrè mi. Tí ó bá tẹ́ ẹ bá nǹkan tí mo ń sọ pé bẹ́ẹ̀ ni mo ṣe rí, ẹ ṣe show fún mi, ẹ ṣe oríṣiríṣi nǹkan tó bá wù yín fún mi. Èmi fẹ́ wọn pọ̀ báyìí ni. Obìnrin tó bá ti fẹ́ máa sọ pé ọkọ ẹ ò gbọdọ̀ súnmọ́ family mọ́, ìkànnì ẹ. Hello? Hello. Yeah. Ẹ̀bẹ̀ yín ká tí ẹ̀ tí ó fẹ́ bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, kí ló ṣẹlẹ̀? Àwọn fẹ́ dá program. Mo ń gbọ́ yín. Òun kí wọ́n rí ibi wọ́n bí wọ́n ti ń kọ́ àwọn obìnrin tó jẹ́ ìyàwó lé ní ẹ̀kọ́ ilé lójooṣù púpọ̀ lọ́wọ́ àtúrí wọn náà sí. Àmín Ọlọ́run. Ọlọ́run ní ìdálé tí wọn náà rí. Àmín, àmín. Wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ ìdílé tóòrò agbára ọlọ́run ìdílé tí wọn náà lè dàrú àwọn ọmọ arúgbó eré àti àánú. Àmín Ọlọ́run. Gbọ́dọ̀. Ẹ lọ béèrè.
wọ́n sọ fún yín ẹ gbọ́ wádìí mi pé báwo ni mo ṣe rí pẹ̀lú because wọ́n ní mi lára èmi á tún máa lọ pè wọ́n wá pé wá owó ti wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n yín ẹ wá béèrè owó lọ́wọ́ ẹ̀ wàláì tó bá wá tí ò bá sí ìkọ̀kọ̀ èmi á tún mú nǹkan lọ́wọ́ mi màá sáré lọ bá wọn dárí tó ti lọ tán ní bus stop màá tún mú nǹkan mọ́ wọn lọ́wọ́ èmi bẹ́mi ṣe nìyẹn ẹ lọ béèrè ẹ mọ bó ṣe máa ń wádìí èèyàn lórí Facebook ẹ lọ béèrè èmi sọ lé ní pé ìwà tèmi wù fún ìyá bàbá ọmọ mi Ọlọ́run Olódùmarè ọlọ́jọ́ èní jẹ́ káwọn ọmọ mi obìnrin àtọkùnrin kan jèrè ẹ̀ fún fámìlì wọn Ọlọ́run jẹ́ kí wọ́n jèrè ẹ̀ jẹ́ káwọn ọmọ mi jèrè ẹ̀ gbogbo ìwà tí mo wù fún wọn pátá dọ́là tí mo sì ń wù dọ́là k'Ọlọ́run jẹ́ kí wọ́n jèrè káwọn ọmọ mi jèrè ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti fi ìwà ẹ ti fi bayé àwọn ọmọ yín jẹ́ ẹ ti fi ìwà ẹ ti fi dáràn sáwọn ọmọ yín lọ́rùn nígbà táwọn èèyàn bá tọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá wo kòkó ọkọ ẹ dàgbà tán ẹ wá fẹ́ sọ digi burúkú ẹ ní fẹ́ kó gbọ́jú gbá ẹ ní kò kí family àwọn kan tiẹ̀ sọ lórí page mi even ọkùnrin as silly as that ó rò pé òun ti sọ̀rọ̀ mo block ẹ ní o kí family ní má ní ibù kó jókòó tara wọn kíyàwó kó jókòó tara wọn orí ẹ ti dàrú irú yín ni ìyàwó máa ń fún wọn máa ń pò nǹkan fún yín mu ni ní rójú ráyè lọ́tara yín mọ́ ṣebí wọn náà bí ọmọ ọkùnrin o ti bí ọmọ obìnrin nǹkan tó o bá ṣe fáwọn òbí ẹ nítorí o marry àwọn ọmọ ẹ náà á ṣe fún ẹ nítorí o bá ṣe fáwọn òbí ẹ tó o bá ti torí ìyàwó tó o sọ pé tàwọn òbí ẹ báwo àwọn ìgbà tí àwọn ọmọ ẹ náà bá marry wọn á sọ fún ẹ pé tàùtì ẹ báwo ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin ọkùnrin àárọ̀ ọ̀sán yín ẹ̀yin àtìyàwó ni bọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọjọ́ alẹ́ ẹ̀yin nìkan lẹ máa tẹ́rù ara yín pa wàláì àwọn ẹbí tẹ́ ẹ dà ní wọ́n máa pè pé bọ̀dá ẹjọ́ ẹ wá bá mi gbé bàbá alágbájá ẹ jẹ́ kó dúró sọ́dọ̀ yín mo fẹ́ sáré lọ wo Yétúndé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni tí n bá dé á padà sílé honestly ẹ lọ kọ sílẹ̀ ẹ má lọ máa mọ bẹ́ ṣe máa ṣe àtúnṣe kẹ́ ẹ máa sáré ọjọ́ alẹ́ yín torí nísì ẹ fi gbogbo ara ṣiṣẹ́ ara ẹlòmíì ti rí dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ẹlòmíì ti sí tí wọ́n retirement kìíní ìyàwó ọmọ at the end of the day tó kò ń ṣe gbogbo ẹ̀yin tẹ́yìn ṣe lẹ̀ ń jèrè ọmọ anyway òbò yúnyún àti okó yúnyún èèyàn kọ́kọ́ sí orí platform mi ó ní ó ti pẹ́ tóun ti ń bátù okó yúnyún okó yúnyún àti òbò yúnyún oríṣiríṣi nǹkan ló máa ń fà fún okó yúnyún nǹkan tá à ń pè ní genital herpes bí herpes simplex virus àwọn virus yẹn ti máa ń wà nínú ara ọkùnrin tó yẹ pé wọn ò kì í mọ̀ pé ó wà ń bẹ̀ bóyá tí nǹkan kan bá trigger ló máa di pé ó bẹ̀rẹ̀ sí ní oyún wọn ó ní blisters tẹ́ pé blister yẹn ó máa jáde àwọn fluid máa jáde nínú ẹ̀ so irú nǹkan báyẹn tó bá herpes yẹn bí ìgbà tíyàn bá ní egbò lẹ́nu irú bíbà yín sí ẹrẹ́nu mi wípé mo géra mi jẹ bí ìgbà tíyàn bá ní egbò tí egbò yẹn cover tí flesh cover egbò yẹn bẹ́ẹ̀ ni kíní yẹn ṣe rí so herpes simplex virus ó máa ń fà then candidiasis náà bí flush bí yeast infection òun náà máa ń fà tó yẹ wípé iṣu yẹn orí okó á máa yún ọkùnrin tí wọn ò bá dákó fún foreskin tó wà lórí okó ẹ̀ lọ́ndà ẹ̀ á máa yún then ó lè wá kó máa dàbẹ́ ni pé ó ń gbóná bẹ́ni pé ó ń ra ọkùnrin díẹ̀díẹ̀ ó máa wà rẹ́ ó máa look reddish then nígbà míì ó lè máa yọ ọyún tí ọyún yẹn máa dàbí bí cheese ọyún yẹn máa dàbí cheese báyìí then there's another one tó jẹ́ wípé wọ́n máa ń pè ní HPV gbogbo wa la mọ̀ human papilloma virus HPV yẹn ẹ rí bí kókókókó báyìí tó máa so mára ó lè wà níbi ara oko tó máa so bí kókókókó tẹ́ pé tẹ́ bá tẹ̀ báyìí bí ọyún máa jáde níbẹ̀ ìyẹn máa dàbí kọ́lọ̀ kíní kókókó yẹn ó máa dàbí kọ́lọ̀ skin ẹ so tó bá nígbà míì tó bá ń dó obìnrin lọ́wọ́ ó ṣeé ṣe kó máa yún ẹ kó dẹ̀ máa bleed irú nǹkan báyẹn tó bá ti rí kíní yẹn ó máa so mọ́ra báyìí kó máa dàbí kọ́lọ̀ skin bọ̀ tó bá wò dáadáa wà á rí pé ó ní kókókókó tó lè máa yọ ọyún tó bá dó obìnrin lọ́wọ́ ẹni tó bá nírú nǹkan báyẹn ó lè máa yún ọkùnrin kó dẹ̀ tún máa bleed at the same time then there's another one tó ń pè ní psoriasis yẹn inflammation ni
ìyẹn inflammatory condition tó máa affect okó ni tó dẹ̀ máa jẹ́ kí okó máa yún ọkùnrin then kó dẹ̀ ní blisters. Kí ni inflammation yẹn? Bí ìgbà tá bá ní pé èèyàn ibì kan pọ́n ó wá wú díẹ̀ so ó lè fà kí okó máa yún ọkùnrin, ó dẹ̀ lè fà kí okó ọkùnrin kó dégbò. Then there is another one tó jẹ́ wípé èèyàn lè wà allergic to ọṣẹ tó ń lò àbí perfume tó ń lò àbí kó wà allergic to aṣọ gan tó wọ̀ sára. Irú nǹkan báyìí náà ó lè fà kí okó máa yún ọkùnrin. There is another one tó jẹ́ pé urethritis yìí inflammation bá wà lára tube tó ń gbé ìtọ̀ jáde. So irú nǹkan báyìí ó lè fà kí ọkùnrin kó máa tọ̀ ṣúkẹ́ṣúkẹ́. Ìyẹn yàtọ̀ sí gonorrhea o. Urethritis yìí tí inflammation bá wà lára tube tó ń gbé ìtọ̀ jáde kúrò láti inú okó ọkùnrin, ó lè fà kí ọkùnrin máa tọ̀ ṣúkẹ́ṣúkẹ́. Ó lè fà kí ọkùnrin máa ní ọkùnrin máa ní pain tó bá fẹ́ tọ̀. Ó dẹ̀ lè fà kí ọkùnrin máa rí ẹ̀jẹ̀. Torí yóò dàbí ẹni pé ọkọ pè níjọ́ kan tó ní òun rí ẹ̀jẹ̀ nínú àtọ̀ òun. Ó lè fà kí ọkùnrin máa rí ẹ̀jẹ̀ pẹ̀lú àtọ̀ tó bá dóbò tán. Irú àwọn nǹkan báyìí tó bá nírú nǹkan báyìí, àwọn ọ̀nà wà tí o lè fi treat ẹ̀ bí nílé tó bá ti wá rí pé ó ti ń get out of hand, o lè take ẹ̀ lọ sí hospital. Irú pé kó ṣe cold compress, kó mú aṣọ tó tutù, kó soak aṣọ sínú omi tutù, kó gbé sórí okó ẹ̀ for like 5 or 10 minutes, àbí kó mú eyes kó dì mọ́ inú towel kó gbé sórí okó, àbí kó mú apple cider vinegar yẹn o lè mix ẹ̀ pẹ̀lú warm water, wà wá fi pa orí okó, wà wá filẹ̀ kó dry mọ́bẹ̀. Tó bá ti dry wà ṣàn dànù. Àbí kó mú Dead Sea salt àbí MC salt, o lè mix ẹ̀ mọ́mi kó ṣe. O lè ṣe baking powder náà in case tó bá ní yeast infection. O lè lo baking soda kó mix ẹ̀ pẹ̀lú omi kó dàbí paste, wà wá fi sí orí okó. Tó bá fi sórí okó wà á dúró kó gbẹ mọ́bẹ̀. Tó bá ti gbẹ mọ́bẹ̀ wà á ṣàn dànù. Irú nǹkan bá yẹn homemade kó tó lọ rí hospital. Queen Esther, at times the way you chat, your comment at times. Anyway, I know what I'm going to do. So irú nǹkan bá yẹn o láti tó bá wá mix ẹ̀ pẹ̀lú baking soda pẹ̀lú omi pẹ̀lú baking soda, wá fi sórí okó, wá jẹ́ kó dry sórí ẹ̀, wá ṣẹ̀ṣẹ̀ wá ṣàn dànù. Then fún gbogbo ẹ̀yin obìnrin tí òbò máa ń yún, mo ti sọ fún yín pé ó dá ká ṣiṣẹ́, but ẹ máa ṣiṣẹ́ kẹ́dẹ̀ máa fi ààyè okó lẹ̀. Ẹ máa ṣiṣẹ́ kẹ́ mọ̀ pé dì mọ́ bẹ́ bá ṣe ń ṣiṣẹ́ ẹ̀ ń stress òbò tó wà lábẹ́ yín. Fún gbogbo ẹ̀yin obìnrin tí òbò máa ń yún, physical and emotional stress ó máa ń cause òbò yíyún, because stress máa ń weaken immune system èèyàn ni. So tó bá dẹ̀ ti weaken immune system èèyàn, ó lè jẹ́ kí òbò ẹ kó bò máa yún ẹ. Then ó máa increase the level of your cortisol, which is the stress hormone. So tó bá wà stressed, ó lè cause kí òbò máa yún ẹ. Tóbìnrin bá ti wọ menopause, tó jẹ́ wípé level estrogen level ẹ ó ti drop, ó lè fà kí òbò kó máa yún obìnrin. Tí obìnrin náà tí okó bá wu obìnrin dó, tó jẹ́ wípé bóyá ẹni tó yẹ pé ó ti ń ronú pé okó wù òun dó, pàápàá àwọn tó ní ìdọ̀ lábẹ́, tó ti ń ronú pé okó wù òun dó, tó ti ronú pé òun fẹ́ dóko, tí ara ẹ̀ dẹ̀ ti ń le, tí ìdọ̀ ẹ̀ ti ń le, tí blood ti lọ sí orí ìdọ̀ ẹ̀, tí ìdọ̀ ẹ̀ ti tóbi sí, ó lè fa irritation tó yẹ pé tí ò dẹ̀ dó okó yẹn, ó lè fa irritation tó yẹ pé ó máa jẹ́ kí òbò yún obìnrin. Ju gbogbo ẹ̀ lọ, stress ó máa ń fa kí òbò máa yún obìnrin, torí wípé immune system ẹ máa drop, cortisol level ẹ máa increase, and cortisol yẹ kó control stress ni, but ó máa increase. Ó lè affect hormone ó lè affect hormones vagina, so ó dẹ̀ lè jẹ́ kí òbò máa yún ẹ. Menopause ó ń fà kí òbò máa yún obìnrin, torí tí estrogen level obìnrin bá ti drop nígbà tó obìnrin bá ti wọ menopause, so ó lè increase risk of òbò yíyún.
sexual arousal pé tí ara ẹ bá move bóyá oko wù ẹ́ dó to the extent pé ọmú ẹ ti le abẹ́ ẹ ti le anytime tí abẹ́ obìnrin bá le fún oko àbí tí anytime tí ìdọ̀ obìnrin bá le fún oko kẹ́ mọ̀ wípé ẹ̀jẹ̀ ti lọ síbẹ̀ ẹ̀jẹ̀ ti ẹ rí pé ọ̀nà mẹ́ta kíní oko dídó pín sọ́nà mẹ́ta desire plateau state arousal state àti resolution state ọ̀nà mẹ́rin ni desire yẹn ó ní bí ara ẹ ṣe máa rí bí ara ẹ ṣe máa react sí arousal stage ó ní bí breath ẹ ṣe máa bó ṣe máa breathe á yàtọ̀ sígbà tó ń breathe nígbà tí ara ẹ ò tí ì le so tẹ́ bá ti tó stage yìí ó ti ń breathe wá ti mọ̀ wípé ẹ̀jẹ̀ ti lọ síbi àwọn ibi tó yẹ kó lọ ara ẹ ti le nìyẹn breathing yẹn gan máa yàtọ̀ torí èèyàn kan sọ mi pé òun rí pé tóun bá doko breathing máa yàtọ̀ breathing ẹ máa yàtọ̀ torí ara ẹ kò ń ṣe ara ẹ mọ́ desire stage nígbà tó rí tára ẹ ti move tó mọ̀ pé ó ti ready pé ó ti rí nǹkan tó fẹ́ dó tó bá ti wá di bí arousal stage breathing ẹ máa ti yàtọ̀ gbogbo gbà yẹn ara ẹ ti ń ṣiṣẹ́ ara ẹ ti move ó ti move pé ó fẹ́ dóko nǹkan kan so breathing ẹ máa ti change ẹ̀jẹ̀ á ti lọ síbi tó yẹ kó lọ okókó ọmú á ti dìde ìdọ̀ á ti dìde time tí ìdọ̀ dìde yẹn ó ṣeé ṣe kí abẹ́ máa yún obìnrin ó ṣeé ṣe kí abẹ́ máa yún obìnrin àtọ̀ tí ọkùnrin máa ń dà sínú obìnrin náà ó lè ṣeé ṣe kó jẹ́ kí abẹ́ máa yún obìnrin so tí abẹ́ bá yún obìnrin nígbà míì gan ó lè jẹ́ infection but ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà you see that stress menopause sexual arousal tí mo dẹ̀ ti sọ pé sexual arousal yẹn ó depend lórí stage a ní desire stage a ní plateau stage a ní arousal stage a dẹ̀ ní resolution stage desire stage ní time tẹ́ pé o ti ń wò pé mo fẹ́ dóko o ti ń pura ilẹ̀ o ti ń wò pé máa dóko arousal stage ní time 34 ti fọwọ́ kàn ẹ́ tí breathing ẹ ti yàtọ̀ tí gbogbo ẹ ti yàtọ̀ plateau state ni ó dà pé state yẹn ni ẹ ti ṣe gbogbo nǹkan náà ẹ ti ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe resolution stage ni stage tẹ́ pé after tẹ́ ti dóko tán tẹ́ ti dóra yín tán tẹ́ ti dóbò tán tẹ́ wá ń sinmi bóyá ẹ máa ṣe another round àbí ẹ ń sinmi bóyá ẹ ti sinmi ẹ ṣe tọ́bọ̀ most of the time resolution stage ni time tó máa sinmi láti lọ ṣe second round ìyẹn ni resolution stage so irú àwọn nǹkan báyẹn ó lè cause kí òbó máa yún obìnrin then there's this thing tí a sọ lọ tí mo ní mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni persistent genital arousal disorder which is PGAD persistent genital arousal disorder ọ̀pọ̀lọpọ̀ ní àwọn obìnrin tó jẹ́ pé òbó wọn kàn máa ń dédé le wọn ò ronú nípa wọn ò ronú èèyàn kọ́kọ́ ò fọwọ́ kàn wọ́n èèyàn kọ́kọ́ ò bá wọn ṣeré òbó wọn kàn máa dédé máa le sílẹ̀ ni tó o bá ti ní àwọn symptoms yìí tí mo fẹ́ dárúkọ yìí tó yẹ pé láì ṣe pé bóyá ò ronú okó láì ṣe pé bóyá wọ́n fọwọ́ kàn ẹ́ òbó ẹ̀ kàn dédé le tó bá ti ní àwọn symptoms mo sọ yìí láì jẹ́ pé o ronú okó láì jẹ́ pé wọ́n fọwọ́ kàn ẹ́ tí òbó ẹ̀ kàn dédé le bóyá tí òbó bá yún ẹ bóyá tó bá ní burning sensation tó kàn rí pé òbó ẹ̀ kàn ń gbóná ṣá ó ń gbóná bóyá tó ní troubling tó ní twinkling tí yẹ pé tingling tí òbó ẹ̀ kàn ìdọ̀ ẹ̀ kàn ṣe pírípírípírípírí tí òbó ẹ̀ kàn ṣe bẹ́ẹ̀ ni pé orí ẹ̀ fẹ́ yí kó mọ̀ pé o ti ní disorder tí mò ń sọ yìí ni tó bá jẹ́ pé gbogbo ìgbà òbó máa ń yún ẹ gbogbo ìgbà lòbó ẹ máa ń le sílẹ̀ gbogbo ìgbà ni o máa ń ní burning sensation gbogbo ìgbà ni òbó ẹ ló máa ń feel tingling bẹ́ẹ̀ ni pé kéèyàn máa ẹ mọ tí wọ́n máa ní pajápajá múyàn lẹ́sẹ̀ pé kó máa ní tingling kí òbó ẹ kó máa ní tingling then increase tó bá ní increase pressure nínú genital part ẹ tó kàn rí pé gbogbo ara ẹ ó ṣá fẹ́ kí nǹkan kan kó wọnú ẹ nígbà míì gan ó lè mú pain dání ó lè máa feel pain ńbẹ̀ nígbà míì gan ó kàn lè dédé máa lubricate fúnra ẹ̀ wàá kàn rí pé òbú ẹ̀ kàn ń dami fún rẹ̀ èyí tẹ́lómi máa sọ pé wọ́n ti dododo lòbú ẹ̀ ṣe ń dami ẹlòmíì lè ní PGAD which is persistent genital arousal disorder ẹlòmíì lè ní PGAD tẹ òbú ẹ̀ kàn dédé máa lubricate sílẹ̀ òbú ẹ̀ kàn dédé máa wet sílẹ̀ then nígbà míì contraction òbú ẹ̀ kàn dédé máa fúnra rẹ̀ máa mí á máa fa nǹkan mọ́ra tó bá fi ọwọ́ ẹ̀ sínú òbò báyìí ó lè pàdé mọ́ ọwọ́ yẹn tẹ́ pé ó máa dàbí ìgbà tí ìgbín tó tẹnu mọ́gi tó wá sọ
òbòyá kò dédé máa contractions so ó máa pàdé á kò máa fa nǹkan mọ́ra òbòyá máa dàbí pé ó ń mí ó ń fa nǹkan mọ́ra dẹ̀ nígbà míì gan obìnrin á dẹ̀ máa dàmíra sára láì fọwọ́ kàn láì ronú wípé òun fẹ́ dóko láì ronú wípé kinní kan tó bá ti ní persistent genital arousal disorder àwọn nǹkan tó lè rí ó ní sensation arousal long sensation of sexual arousal tó jẹ́ wípé kò ṣe pé bóyá wọ́n fọwọ́ kàn ẹ́ kò ṣe pé bóyá o ronú pé o fẹ́ dóko kò ṣe pé bóyá kinní kan o kò rí pé òbò ẹ̀ ń le ni so tó bá ti ní itching tí ó jẹ́ pé o rí nǹkan tí mò ń sọ yìí o ní itching o ní burning sensation pé kóbò kọ̀ dédé máa dàbẹ́ ni pé ó ń gbóná kábẹ́ ẹ̀ dédé máa gbóná kó máa ṣe ooo kó máa dàbí pé nígbà tí wọ́n etí bá ń dún ooo then troubling tingling increased pressure ní abẹ́ pressure máa wà pain máa wà òbò ẹ̀ máa wet ó máa lubricate fúnra ẹ̀ contraction á máa fa oríṣiríṣi nǹkan mọ́ra tó bá fi ọwọ́ sí á sọ̀kẹ̀ down then nígbà míì wá kọ̀ rí pé o kàn ń dàmíra ṣá. so ó ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ sọ́kùnrin bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sóbìnrin bọ́ eléyìí obìnrin ló máa ń sábà ṣẹlẹ̀ sí bọ́ ó lè ṣẹlẹ̀ sí ọkùnrin náà lè ní persistent genital arousal disorder ó lè ṣẹlẹ̀ sáwọn méjèèjì fún èèyàn tó sọ fún mi pé òbò ń kàn máa ń dédé le yes ó lè jẹ́ irú problem yẹn ó bá ti rí gbogbo nǹkan tí mo kà sílẹ̀ tó bá ti ṣe é kó mọ̀ pé o ti ní problem yẹn nìyẹn máa ṣí line sílẹ̀ bóyá máa ní 1 or 2 people tó fẹ́ comment I mean tó fẹ́ bá mi sọ̀rọ̀ kí n tó máa lọ because èèyàn kan pè mí thank you Gideon persistent genital arousal disorder thank you PGAD thank you PGAD thank you so ẹ má tanra yín àwọn òbò kan wà tó máa ń le 24/7 láì jẹ́ pé bí àwọn ronú oko àbí wọ́n ń dó wọn àwọn òbò yẹn bó ṣe wọ́n ti ní disorder yẹn ni ó máa kọ̀ máa le gbogbo àwọn symptoms tí mo kà lẹ̀ yìí òun lè máa rí nínú ẹ̀ so o lè lọ rí àwọn specialist bóyá wọ́n máa fún ẹ ní medication tó máa reduce ẹ tó máa calm ẹ o lè lọ rí àwọn specialist because irú nǹkan báyìí tó bá yá gan ó máa affect ẹ mentally o ní like kókó òbò ẹ tó kọ̀ dédé máa le yes it's treatable kò sí nǹkan tó wà tí ò treatable is persistent genital arousal disorder is treatable tó bá lọ rí àwọn specialist is treatable ó lè jẹ́ hormones imbalance ó lè jẹ́ hormone kan ló kàn play up anything can cause it ó lè jẹ́ hormone kan ló ń play up ó lè jẹ́ estrogen level ẹ̀ ó high ó wà too high ipò ti pọ̀ jù excess of estrogen ó lè jẹ́ excess of kò sí nǹkan tí ó lè ṣe àwọn neurotransmitters yẹn kò sí nǹkan tí ó lè cause ẹ̀ so doctor nìkan ló lè sọ fún yín pé doctor nìkan ló lè sọ fún ẹ pé nǹkan tó ń kọ̀sẹ̀ lára ẹ̀ rè torí nǹkan tó ń kọ̀sẹ̀ lára A ó lè má jẹ́ nǹkan tó ń kọ̀sẹ̀ lára B so you need to see a specialist you need to see a doctor kó tó di wípé o mọ nǹkan tó rí ní kọ̀sẹ̀ lára ẹ̀ but wípé kò exist persistent genital arousal disorder ó exist jẹ́ pé òbò á máa le sílẹ̀ tí ó dẹ̀ yẹ pé gbogbo nǹkan tí mo kà ló máa go through. So the number to call is +447404851234. For those of you that want to ask question, àbí tẹ́ experience irú nǹkan báyìí, tẹ́ fẹ́ béèrè question lórí ẹ̀. +447404851234. Ẹ má gbàgbé ọkùnrin tó bá ní urethritis, ó ṣeé ṣe kó máa da ẹ̀jẹ̀ pẹ̀lú àtọ̀. Kí ẹ̀jẹ̀ máa wà nínú àtọ̀ ẹ̀. Tó bá ìyẹn ọkùnrin tó bá ní urethritis fún ọkùnrin kan tó béèrè pé ṣé báwo lèèyàn ṣe ń ẹ̀jẹ̀ nínú àtọ̀ ọkùnrin tó bá ní urethritis ó ṣeé ṣe kó ní àtọ̀ pẹ̀lú ó ṣeé ṣe kó ní because inflammation of the tube tí ó ń kárí ìtọ̀ jáde kúrò nínú bladder ni ó ní urethritis inflammation of the tube tó ń gbé ìtọ̀ jáde kúrò nínú bladder tó bá dàbí pé ó wà inflamed bóyá ó wú bóyá nǹkan kan ṣe ó ní infection kó wá jẹ́ kó wú so tí nǹkan rẹ̀ bá ti ṣẹlẹ̀ tó dẹ̀ pé tube tó ń kárí ìtọ̀ jáde láti inú bladder ni ó ṣeé ṣe ọkùnrin á máa tọ̀ ṣúkẹ́ nígbà míì ọkùnrin lè find it difficult láti tọ̀ gan and nígbà míì ọkùnrin á máa rí ẹ̀jẹ̀
nínú àtọ̀ kò ṣe nínú ìtọ̀ o ẹ̀jẹ̀ nínú àtọ̀ tó bá dó obìnrin ó ṣeé ṣe kíró àwọn ọkùnrin yẹn kó máa rí ẹ̀jẹ̀ nínú àtọ̀ wọn ẹ má gbàgbé ẹ lè ṣe home remedy tí mo sọ cold compress ẹ lè fi omi tútù sínú kíní kẹ́ gbé sórí oko yín or kẹ́ fi ice sínú aṣọ kẹ́ gbé sí orí oko yín ẹ lè lo apple cider vinegar fún àwọn tó bá ní dermatitis ẹ lè lo apple cider vinegar ẹ máa mix ẹ pẹ̀lú omi ẹ máa fi pa orí oko yín ẹ jẹ́ kó gbẹmọ tó bá ti gbẹmọ ẹ wá lọ fọ̀ dànù. Hello? Káàsán. Yes o. Okay. Nípa nǹkan tẹ ní ká ó ní kọ̀ọ̀kan tẹ̀mí notice ní àgọ́ ara mi mà. Má ti ṣe menstruation tán ká tó bí ọjọ́ kẹta sí àbí 3 àbí 4 days ṣá mo máa ń rí nǹkan kan máa ń jáde ní ojú ara mi wọ́n wá máa rùn nǹkan ìwà máa rùn tó bá tó bí 3 weeks later inú nǹkan tó ń jáde. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà tó bá ṣe nǹkan oṣù tán wọ́n máa ń tanra wọn pé wọ́n sọ pé ká má máa fọ abẹ́ tẹ́ bá ń fọ abẹ́ yín tẹ́ mú ọwọ́ yín tẹ́ kìbọnú abẹ́ tẹ́ ń fa ìkíní yẹn síta after menstruation ẹ wo nǹkan tẹ́ máa kó jáde ńbẹ̀ bí dúdú báyìí bí ẹ̀jẹ̀ dúdú tó máa jáde nígbà tẹ́ bá dìbẹ̀ yẹn mọ́nú meanwhile tẹ́ bá menstruate tán ẹlòmíì máa ń rí ẹlòmíì sì máa ń rí spot ẹ pé akọ̀rí spot ẹ̀jẹ̀ kan lára pad ẹ̀ ẹlòmíì dẹ̀ máa ń rí bí abí imú kàn báyìí bí ikùn ẹ̀wọ̀n ẹlòmíì máa ń rí ikùn yẹn kó tó bẹ̀rẹ̀ menstruation ẹlòmíì dẹ̀ máa ń rí ikùn yẹn after tó bá bẹ̀rẹ̀ menstruation tán ó depend lórí bí ara ẹ̀ bá ṣe rí bó nǹkan tó lè fà á kí abẹ́ máa rùn after tó bá ṣe menstruation tán because ó kọwọ́ sábẹ́ ẹ̀ kó gbogbo àwọn ìdọ̀tí máa ń wà ń bẹ̀ àwọn ẹ̀jẹ̀ dúdú yẹn máa ń wà ń bẹ̀ kò sẹ́ni tó ní kó kí ọṣẹ sínú abẹ́ bẹ̀ àwọn nǹkan kan wà tí wọ́n tó jẹ́ pé nǹkan tó wà fún láti fọ abẹ́ ni ìlú yìí in tí ò bá wúlò nílùú yìí wọn ní rí lórí nínú shop especially nínú boot àbí kẹrí nínú Superdrug ní rí ń bẹ̀ so nǹkan tó lè mú wọn kọ́ máa ta mo ń bọ̀ ẹ̀jẹ̀ mo ti fi wọ̀nyí rí kọ́ máa tarú nǹkan tí mo fẹ́ lọ mú wá fún yín sí bọ̀ mo ti fi wọ̀nyí rí kò need wọ́n ń ta lẹ́nu everywhere tó bá ṣe menstruation tán tó ti parí period ó láti kọwọ́ sínú òbò ẹ̀ ó kì í ṣe virgin kó kó gbogbo kíní black blood yẹn kó kó síta because ó máa padà rùn kò sí ni ó máa padà rùn. The number to call is +44 7404 851234. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ògúfe Nigeria ògúfe tẹ́ fẹ́ ra Nigeria iṣan ẹran tẹ́ fẹ́ sí ọbẹ̀ kó dàbí ọbẹ̀ Nigeria ẹni ọbẹ̀ abẹ́ fẹ́ ṣe party ẹ fẹ́ ṣe oúnjẹ party ẹ pè Debo Food sórí +447466 235768 Debo Food sórí +447466 235768 +447466 235768 Debo Food gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra iṣan ẹran tẹ́ fẹ́ ra ògúfe tẹ́ fẹ́ ra anything so ẹ jẹ́ kí n dúró for 5 minutes tá bá rí nǹkan tẹ́ fẹ́ kí n repeat ẹ sọ fún mi tá bá dẹ̀ rí ẹni tó fẹ́ pè mí just for 5 minutes because mi ò fẹ́ kí ètò kó máa pẹ́ mọ́ at least kí torí àwọn èèyàn máa sọ pé táwọn èèyàn bá jókòó tì pé àwọn ò kí ń lè parí ẹ̀ àwọn ò kí ń lè wò tán nǹkan kan so ẹ jẹ́ kí ètò yẹn kó má máa pẹ́ jù even matchmaking gan tó bá ǹjọ́ tó bá máa ṣe bóyá next week Friday kó má pẹ́ jù so ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ London 5 minutes kí n tó máa lọ ẹ má gbàgbé ilẹ̀ Danabit Homes and Properties ilẹ̀ tí wọ́n ń tà ní 600,000 tó bá ra 1 plot wàá gba 1.5 plot ẹ má gbàgbé ilẹ̀ Danabit náà ṣì ń tà wàràwàrà gbogbo ẹ̀yin tẹ́ bá ní interest nínú ilẹ̀ Danabit ẹ lè pe Danabit sórí +234 70444 33316 +234 70444 33316 ẹ lè pè mí sórí +447404 851234 tẹ́ bá dẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ mo máa appreciate kéèyàn send voice note sí mi tó bá send ẹ kúkú mọ̀ pé mo máa ń bi yín pé ṣé kí n play ẹ tó bá ní kí n play ẹ máa play ẹ tó bá ní kí n má play ẹ mi ní play ẹ but mo máa appreciate voice note mi kí n ráyè àti pick call
mi dẹ̀ kí n ráyè àti chat tó bá send voice note sí mi tó bá jẹ́ nǹkan tó yẹ kí n pè ẹ́ lé lórí màá pè ẹ́ má parẹ́ má kú má dákẹ́ kú so tó bá jẹ́ nǹkan tó yẹ kí n pè ẹ́ màá pè ẹ́ tó bá jẹ́ nǹkan tí kò make sense màá kọ́ ignore ẹ má dẹ̀ gbàgbé shabarikolo.com ẹ lọ register ńbẹ̀ gbogbo ẹ̀yin tí mo ní kẹ́ mú quotation ògì wá nígbà tẹ́ ń fún mi ní quotation ògì 500 and something thousand èló ni mo fẹ́ ra rice ṣé yóò ní èmi ò ní dárò èèyàn bẹ́ẹ̀ ló máa block ẹ̀ off ni mo fẹ́ fún yàn fáwọn èèyàn ló ń jẹ mo wá ní kẹ́ fún mi ní quotation ògì ẹ wá ń fún mi ní 500 and something thousand ẹ fún mi ní 220 something thousand so ẹ fẹ́ nígbà tí n bá ṣe ògì ní 200 and something thousand tí rice ti wà lẹ́ about almost 1 million ni mo fẹ́ fi ra rice so kò sẹ́ni tó rán mi o but ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o so èmi ò ní mi tiẹ̀ ní dá yín lóhùn irú èèyàn bẹ́ẹ̀ yẹn mo máa block ẹ̀ ní mi tiẹ̀ fẹ́ bá sọ anything ẹ̀ ń fún mi ní ògì ẹ̀ ń fún mi ní quotation 500 and something thousand fógì èló ni mo fẹ́ ra rice sẹ̀mó tá a rà gan sẹ̀mó àti ṣúgà tá a rà gan ó ní iye tó cost wa but nǹkan tí mo determine láti ṣe ni ní tí mo fẹ́ ṣe tó wù mí láti ṣe tí kò ṣe gbogbo èèyàn kankan ló force mi láti ṣe àmọ́ ẹ má máa fi pé every opportunity you want to rip people off so mi wá ṣe ògì 500 and something thousand even kí tiẹ̀ ṣe ẹyọ kankan ní 2005 kò tí ì tó yẹn so o fẹ́ ṣe ògì ẹyọ ike kan fún mi ní 5,000 àbí 10,000 ni àbí ṣe ń wine ni ṣe ń wine ni ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn pẹ̀lú mi náà mi kì í ṣe ẹrí là lójú mi ni àbí torí mo ti ń gbé nílùú òyìnbó ẹ fún mi ní quotation 500 and something thousand fógì fún 150 people ẹ wá fún mi ní quotation 500 and something thousand ṣé wà okay ní tí ẹ kọ́kọ́ lọ block ẹ̀ náà ní tẹ̀ tí múnú bí mi. Esther Queen Esther máa dì pẹ̀lú ẹ later má worry àbúrò mi ni ẹ máa dì pẹ̀lú ẹ later yẹn eléyìí tó ṣe yìí get out anyway ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ please for those of you tẹ́ ń try láti get in touch pẹ̀lú mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run please I do appreciate voice note please. I'll pay you later. I do appreciate voice note. Ẹ jọ̀ọ́, tẹ́ bá ti send voice note sí mi, I'll call you back. Mi kì í answer messages mi dẹ̀ kí n ní gbé call. But tí voice note yín bá make sense, I'll call back. Tí n bá wá call ẹ back, kó mọ̀ pé voice note ẹ ò make sense nìyẹn. shabarikolo.com. Ẹ ká